Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo wa tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé. Èmi ọmọ yín Comrade Mayor náà ni kò ní sú wa, kò ní rẹ̀ wá. Padà yìí máa ń sọ pé odò àgbè wa kò ní gbé ọ̀dàlẹ̀. Kò sí nǹkan tí mo sáré wá sọ náà ju ọ̀rọ̀ tí ó ń lọ lọ. Àkọ́kọ́, olóyè bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà, wọ́n ń ṣẹ́ ní àrífín. Kò dẹ̀ sẹ́ anybody tó lè paná ògo òṣùpá àfi tẹ́ni yẹn bá rẹ́dí àti sọnù. Òṣùpá ni bàbá Májàsọ́lá, ẹni tó ń tì sínú igbó tó ń tirẹ̀ sójú ọ̀nà. Kò wá sí kí ẹ bá rí ẹnìkan Chief of Ìlọrin, Chief Imam Ìlọrin, tó bá wá jáde tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ àlùbàǹṣá lé wọn lórí. Nítorí bàbá Chief Imam ò rí owó, wọn ò rí nǹkan jẹ mọ́ ni. Ṣẹ̀wọ̀n pé àwọn kan wà nínú movement wa yìí, tó bá ti rí pé ó dàbí pé kò dẹ̀ sọ́nà, báwọn ṣe rí pé kò sọ́nà mọ́, wọ́n fẹ́ wá bò mí láti fẹ́ sá sí. Gbogbo Àgbẹ̀kọ̀yà tí Chief Imam ń pariwo, gbogbo wọn àtọ̀dọ̀ olóyè ni wọ́n ti wá, àtọ̀dọ̀ bàbá Májàsọ́lá. Ṣé ti yé yín? Tẹ́ bá dẹ̀ rí gbogbo Àgbẹ̀kọ̀yà tí wọ́n wà ń bẹ̀ náà, ẹ̀rí wọn fẹ́ bínú dìde. Bàbá lọ́dọ́gbọ́n fi ọgbọ́n ló fi ń dé wọn mọ́lẹ̀. So ẹ ti mọ̀ pé àbòsí ni wọ́n ń ṣe. The same thing goes to Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ bá béè lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo owó tí Goodluck Jonathan fún wọn ní táìmù Omiṣore, ẹ bá wa béèrè pé bo ni owó náà wà. Ẹ bá béè lọ́wọ́ Ìbà Gani Adams fúnra wọn pé kí ló dé tí gbogbo àwọn tí wọ́n jọ wà láyé ìgbà yẹn, kí ló ti wọ́n ṣe sá fún wọn. Ó mìíní wípé tí wọ́n bá ti wà láyé yìí tó jẹ́ pé àdánìkan jẹ, àdánìkan mú, bó ṣe máa ń fa ìfàsẹ́yìn fẹ́ lómi nìyẹn. Kò wá possible ẹni tó jẹ́ pé kò ṣe dáadáa nígbà tó fún ní nǹkan kékeré. Kí ló wá fún gbogbo ìran Yorùbá lárídájú pé tó bá padà fún ní nǹkan ńlá, ṣó máa padà lè ṣe dáadáa. Ẹni tó fún ní nǹkan kékeré láì Goodluck Jonathan tí torí ẹ̀ tó ń fún gbogbo àwọn èèyàn, tó ń rí àwọn èèyàn nífàsẹ̀. Àwọn tó yẹ kí wọ́n jọ wà, tí wọ́n jọ jìyà, tí wọ́n jọ jọrọ̀, tó rí gbogbo wọn fàsẹ̀. Tó wá di pé iwájú wọn ò ṣe lọ mọ́, ẹ̀yìn ò ṣe lọ. So nǹkan tá kàn ń try láti ṣe nílẹ̀ Yorùbá ni wípé a fẹ́ kí nǹkan bàjẹ́, torí pé tá bá ní ká kàn máa jáde bá ṣe ń sọ̀rọ̀, nǹkan máa bàjẹ́. Àwọn ọ̀tá dẹ̀ ti wà lẹ́yìn ìkùlé wa tí wọ́n ready àti ṣe nǹkan fún wa. Àwọn ò ready àti máa bá anybody jà, ṣùgbọ́n bí tá ń lọ là ń lọ. Àwa dẹ̀ ń sọ ọ̀rọ̀ Yorùbá nation, bàálù tó ti fò ni. Ọ̀rọ̀ abólẹ̀ Yorùbá, bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà, òun ni wọ́n lè ṣe. Nígbà tí wọ́n pe ẹnìkan, tẹ́nìkan níbi kó lọ mú owó iyebíye wá. Wọ́n pe ẹnìkan nípò òun ò gbà kankan. Ó ní ṣùgbọ́n kí wọ́n yọ embargo tó gbé lóhun lórí kó yọ kúrò. Ó ní kí wọ́n dá àkáǹtì òun padà tí wọ́n gbà lọ́wọ́ òun. Ó lóhun tó láti ja ogun yìí. Tẹ́ bá dẹ̀ rí bẹ́ẹ̀ pé 2020 nígbà tá bẹ̀rẹ̀ nígbà yẹn, ẹ máa rí wípé kò ń ṣe bí à ń pẹ́ anybody kan ṣe ń da oko tó di pé olóyè ń ṣiṣẹ́. Tẹ́ bá wo gbónú ilé, ẹ rí pé wọ́n á repo sínú gbogbo mọ́tò yẹn, a dẹ̀ máa gbé jáde. A dẹ̀ ń fọlẹ̀ Yorùbá mọ́tò àwọn Fúlàní ń japa tí gbogbo wa ń fojú ara wa rí. Yàtọ̀ sí nǹkan tẹ́nìkan kan máa fẹnu sọ pé òun ṣẹ̀fẹ̀ gbàṣẹ lọ́wọ́ ìjọba. Ẹ wo kò sọ̀rọ̀ ńbẹ̀. Chief Imam ọ̀dàlẹ̀ ni. Ibi tó bá ti rí ló ti ń jẹ. Ibi tó bá ti rí kò ní jẹ. Àwọn ló máa fẹ́ máa ba ibi tó bá ti wá padà rí jẹ mọ́, a máa bàjẹ́. Ẹni tí ò rí lọ́rin tò, tó ń pa gúgúrú, tó ń pa gígùn ní lọ́rin, tí ò lè pe security tó fi wá ṣe kíní,